ọ̀rọ̀ yìí ó ti sú aráàlú wọ́n sì tún nílẹ̀ Yorùbá wọ́n sì tún ṣe díẹ̀ lọ́wọ́ ni o tí wọ́n bá bẹ̀rẹ̀ òní lójútùú mọ́ o the reality tẹ́ ní èdè ni pé tẹ́rọ owó oṣù tí ń jẹ tẹ́ ń gbà ẹ lọ stop ẹ̀ náà tí gbogbo kóòmù sí kíni yóò fi ṣẹ́tù ẹ jẹ́ káàrọ̀ ọjọ́ máa ní àpapọ̀ ìṣòro wọn nìyẹn o gbogbo tẹ́ ní àwọn bàbá wọ́n ti ṣe ní tẹ́lẹ̀ àwọn ilé ìgbà sọ fún ọlọ́rọ̀ irọ́ burúkú kò sí kankan tí wọ́n ó ṣe tí wọ́n bá ti lọ fáìtì dọ́là kẹ́ ẹ lọ yẹjú ọ̀rọ̀ bí dọ́là ṣe ń gàgà tí ń lóòkè gbogbo gbà sáá tẹ́ ẹ bá ti lọ stop ẹ kẹ́ ẹ dá padà wá sísàlẹ̀ gbogbo ìgbésẹ̀ ìtẹ́rí kẹ́ ẹ gbé rọ ni a ní ìdí àti lọ yáwó kápá bá fáìtì corruption láti Aso Rock corruption ní ilé ìgbìmọ̀ asòfin expenses nítorí pé ń ṣèjọba lé a lórí gbogbo owó tẹ́ ẹ pa àtọ́jú owó àtèrè lẹ́fí ń gbowó oṣù Nàìjíríà mo ti ń rí bí wọ́n ṣe ń rìkútù àwọn èèyàn kan tó pé wọ́n fi ń jí owó ni wọ́n kàn di olówó òjijì àwọn ti rówó wọ́n sì fi ń jí owó ni ẹni tó lówó gangan ẹ ní mọ̀. àwọn wa lábìkalẹ̀ níbi ọ̀rọ̀ subsidy ká pé afẹ́yọ subsidy a sọ fún wa yìí pé àwọn tó ní káwọn subsidize ó ní tọ́kọ̀ ọ̀zẹ̀ gbogbo tó bí ká máa wá owó subsidize náà ni pé àìlè dá dúró káyọ̀sẹ̀ máa nídìí àwọn kan níkíni ìta bí ìgbà téèyàn wá sùúrù wò wọ́n gbé sùúrù níwò wọ́n á ní kárí ìkọ̀ wá wà kan ẹsẹ̀ wa lọ rèé tà fún ará Kánò owó tó fi wá wà owó tó fi kó yóò ti kó bá so automatically tí ọba sọ pé iṣu wo wọ́n ń tà sí wò àwọn àwọn olóòní ìdí iṣu wọn ní Kánò ní ọ̀dà ẹ lọ gbé iṣu Kánò náà fún abí dàtí pé kò sẹ́ni ẹ̀kan pé kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ lọ fọ epo wa ní Amẹ́ríkà ṣìpọ̀ wọ́n máa wọ epo ń bì àìsàn lọ fọ ní kíni ibòmíì àwọn cost yẹn ó mú kí nǹkan ó mú kẹ́ wà force láti kíni fi owó kún bí production epo ṣe máa kíni yóò ṣe máa jáde ọ̀dà ẹ lọ rely lórí ara yín ebi gọ́ọ̀mẹ̀ntì nìyí ẹni Dangote nìkan ó ṣe lé ìfọpo tara rẹ̀ ṣèkò ewu lẹ́yìn sí èyí tí ń bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ repair rẹ̀ ẹ repair rẹ̀ ẹ jẹ́ kó jọ pé gbogbo nǹkan tó relate ní epo inú ilé ni ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹ láwọn èèyàn kan náà ń jí owó subsidy àbí kí wá ṣe yí pé ẹ wà mú ní pé ẹ sì yọ owó subsidy kì í ṣe gbèsè aláwọ̀kọ́ nù ẹ kó fight àwọn tí ń jí owó subsidy náà torí ẹ bá gba owó subsidy kúrò lọ́wọ́ wọn ṣé àwọn tẹ́ kò lé lọ́nà wọn ò ní jí tẹ́ ẹ bá kọ́kọ́ fight wọn tẹ́ stop olè tí wọ́n ń jà nídìí subsidy yóò jẹ ẹmọ kí ti ẹ ní wọ́n fi affect náà kìí ṣe ìgbésẹ̀ aláǹkọ́ àrùn pé ẹjẹ́ ìkọ́kọ́ yòówó no ẹ kọ́ mú àwọn olè ẹ replace ẹ tó bá yẹ kẹ́ skinny ẹ fìyà jẹ tó bá yẹ kẹ́ fìyà jẹ ẹ gba owó padà lọ́wọ́ ẹ tó bá skinny tó bá jalè ẹ fi àwọn security wa monitor everything ẹ lo camera tẹ bá correct ẹ báyẹn tán a kọ́ balance náà pé iye tí wọ́n fi ń parọ́ rè lápòjú ìrìnsìn bẹ́ẹ̀ wọ́n ní 30 naira làwọn ò mọ̀ fi subsidize epo nígbà tá a bá mú wọn pé tá a bá bá wọn wí dáadáa tá a monitor wọn dáadáa á padà rí pé kìtì ẹ̀ ju 5 naira lọ àbí kò ju 10 naira lọ owó tá a yọ kúrò lórí ẹ̀ yẹn ọlọ́nfààní kan tí ó sì kíni tí ó ṣe torí ìgbà tẹ yọ tán só lè títà ní ó lè kúrò níbi tí ẹ ti yọ ó lè òsì yéé jí ìtẹ́ ẹ̀yọ tọ́wọ́ àmọ́ ibi ọ̀nà sí ẹlẹ́yọ sọ́bsìdì tó bẹ́ẹ̀ sẹ́yìn ọ̀hún ẹ̀rà lówó lọ ẹ dákun ń bá ẹ̀yọ sọ́bsìdì tí gbogbo kan wọ́n owó tẹ́lẹ̀ kójọ nǹkan ọ̀hún lẹ́bìsì kí ni lẹ́bì rà náà ẹ wá ti wá ní àwa lára àwọn aráàlú ara ti wá ní àwa tí gbogbo ẹ ti dàrú ẹ ronú ní kẹ́ tó máa yọ tẹ́ bá lọ́nà ìgbésẹ̀ pé a ṣe kọ́ fight àwọn tó wà behind the corruption yìí náà gbogbo kọ́kọ́ balance náà mọ́mọ́ tí mo sọ o lẹ́yìn náà tó bá jẹ pé tó wá jẹ mọ́nà ni pé a yọ subsidy náà ẹgbọ́n mi nìsín àwọn corruption tó relate mọ́
àti kọ́kọ́ fáìtẹ̀ bá a bá yọ nígbà yẹn kò ní dàbí yóò ṣe kí ni bó ṣe rí nísìn. èyí tó tẹ̀lé corruption. tí dọ́là bá remain bó ṣe ń ṣe tí epo sì remain bó ṣe ń ṣe tí corruption tí kò sí ọ́fíìsì kan tí wọ́n ti máa jí owó ìjọba a ní ìdí àti lọ yáwó kápá bá fight corruption. corruption láti Aso Rock, corruption ní ilé ìgbìmọ̀ asòfin, expenses torí pé ń ṣèjọba lé a lórí, gbogbo owó tẹ́ ẹ pa àtọ́jú owó àtèrè lẹ́ fi ń gbowó oṣù, owó tẹ́yìn gangan cost pé governor ní mí, president ní mí, senator ní mí, gbogbo àwọn àlàwáǹsì yìí ti pọ̀ jù. bá a fẹ́ yáwó, iye owó tá a fẹ́ fi ṣe project tá a fẹ́ yá, owó tí yóò bọ̀ sí lọ́wọ́ tí òun ní ẹ̀ka tó fi ṣe kójú wá kọ́bọ́ sápò yín lọ yóò tún wà ní owó tá a fẹ́ yá, gbowó tá a wá fẹ́ yá náà bá tún wá dé ẹ̀tù jínú ẹ̀. tá a bá fight corruption bá skin ma fight wa back. tí a bá sì wo corruption níran yóò pa wá ni o, tá a bá ti pa ọ̀nà tá a lè gbà fight corruption ẹ̀ pàdánù ni. country kan bẹ̀tẹ̀ pé tí èèyàn bá ti jí owó ìjọba bá bíi ṣé Germany kan náà pé wọ́n padà South Korea kan ní wọ́n pàdánù ní wọ́n kálukú ẹ̀rù ń bà wọ́n kálukú àti jíwó. òfin tó lé ẹ̀wò ṣẹ̀rí àwa ẹ bá ti jí owó ìjọba tẹ̀ confirm ẹgí ọwọ́ rẹ̀ kan gbogbo tó bá ti dé ni wọ́n tàn pé ó lè jíwó tọ́lọ́ lọ́wọ́ kan tí ń lọ yìí àwọn tí wọ́n máa jí ọwọ́ wọn àwọn tí wọ́n máa jíwó ni àwọn ẹ̀rọ kan máa ṣọ́ra fún wọn ní lè lò fún kọmíṣánná tí wọ́n lọ tún jí owó. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jí owó ní local ẹ mú wọn lọ state wọ́n jí owó, ẹ tún wá mú wọn láti state lọ federal láti lọ gíní láti lọ jí owó. wọn Nàìjíríà mo ti ń rí olówó tó ní owó burúkú tó ìsìtò tó ń jalè. ayé yìí ti bàjẹ́ lẹ́yìn olóṣèlú wa yìí. Nàìjíríà mo ti ń rí bí wọ́n ṣe ń rí kúùtù àwọn èèyàn kan pé wọ́n fi ẹ́ jí owó ni wọ́n kàn di olówó òjijì. àmọ́ ti rówó wọ́n sì fi ẹ́ jí owó ni ẹ tó lówó gangan ẹ ní mọ̀ ọ̀tọ̀lẹ́jọ́ mọ̀ sí bí olówó ló sì kò lọ́wọ́ kéré ẹ tó lówó ń ṣòṣèlú lọ. létà lẹ́wà rí pé àṣì bàbá wọn rówó tọ́pọ̀ tẹ́bàtẹ̀ rí àwọn aráàlú wọn ni kò sówó náà ní ìwé wàhálà yìí ní pàwá kú lọ wàhálà náà ló sì pa yín. ẹ̀yin èèyàn wá ìṣòro wọn nìyẹn o. gbogbo tí wọ́n ní àwọn bàbá wọ́n ti ṣe mítìnì àwọn ilé ìgbàsọ̀ fún ọlọ́lọ́wọ́ ìrọ̀ burúkú kò sí kankan tí wọ́n ó ṣe tí wọ́n bá ti lọ fáìtì dọ́là kẹ́ ẹ lọ yẹjú ọ̀rọ̀ bí dọ́là ṣe ń tí ń lóòkè gbogbo gbà sáá tẹ́ ẹ bá ti lọ stop ẹ kẹ́ ẹ dá padà wá sísàlẹ̀ gbogbo ìgbésẹ̀ ìtẹ̀rí kẹ́ ẹ gbé rọ ni. Number 2 gbogbo ìgbà tá a bá sì jẹ pé epo ọ̀wọ́n láàrin rà ọjà ọ̀wọ́n láàrin láàmà skini láàmà ta. Number 3 tẹ́ ẹ bá fight corruption torí nígbà míì ìgbà tẹ́ ní ẹ̀yọ subsidy tí gbogbo kan tó di ×2 àwọn èèyàn ló ní ×3 o ×2 àwọn èèyàn lọ́sọ̀ di ×3. ẹ̀yin ní ìṣẹ̀lẹ̀ ti dá wàhálà lẹ́gbẹ̀ẹ́ ní kìnnìkan tí wọ́n àwọn aráàlú control wọn wọ́n ní àwọn èèyàn là ìlú wo tí mo wà yìí abọ́ gààrí nílùú wo bó ṣe tóbi tó yìí kápọ́ bá jẹ́ bí 1,200 lápèjúwe tẹ́ ẹ bá lọ gbàgbà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí tẹ́ pé ọ̀kadà lè yóò gùn lọ́bẹ̀ wọ́n lè ní 1,000 ní àdúrà. àwọn márùfíà kan bẹ níwò tí àwọn ọ̀gá lókè tí wọ́n bá ti kó bá wa àwọn náà fi tiẹ̀ náà sí gọ́ọ̀mẹ̀ntì wa máa wọ́n ràn ẹ wá lẹ́nu dá sí prices àwọn ọjà tá à ń ra ẹ ní dá sí ẹ máa wòran àbí kí lè á ń darí wá sí ẹ máa dá sí yóò bẹ̀rẹ̀ bó ṣe yẹ ká ẹ dá sí ni. ètò kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan eré àkọ́kọ́ ó sì kí ni yẹ́ yàtọ̀ síra wọn ẹ̀yọ́ sáà mọ̀ ṣọ́ọ̀ṣì everything ẹ sì lè jẹ́ kí wọ́n mọ̀ pé yẹ̀ sí iye tí ẹ gbọ́dọ̀ àwọn kan lọ ra sìmẹ́ǹtì bíi 200 wọ́n ń tà bẹ́ẹ̀ ń gbà tán tà ní 55 lọ́wọ́ pọ̀ tó di 6,000 owó tó kó lọ́jà owó 55 ni o ti sì ń jèrè rẹ̀ o tí ń tàjú bí 20 lọ nínú 200
o ti gbọ́ pé wọ́n ti di kíni o ó ti di 6,000 ó sì kéde náà òṣìṣọ́ di 6,000 èyí tó lẹ́gbẹ̀wọ̀n ṣé kèsè bínú ọlọ́run fún ọ nítorí pé tá a bá tó padà lọ síbẹ̀ ọ̀wọ́n láàrá rà lọ́wọ́n kó o sì tà lọ́wọ́n iye tó fi rà láàkọ́ náà ni kó o fi tà á kódà bó ti wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹ́rù ẹ̀rù pátá ẹ̀dáràn ìgbà lùkẹ́ àwọn kódà èpè ó sì mú yín láyé náà ẹ̀wà ìjọba tó wúran tó jẹ́ máa ṣe bẹ́ẹ̀ àwọn lọ́gọ́jù ìjọba tó yẹ pé táwà nídìí ẹ̀wọ̀n òǹràn tẹ́fí lọ tà sí kíni ibòmí ẹ wà máa parọ́ fún wa pé àwọn kan fight ìjọba tí bẹ́ẹ̀ yìí sẹ́yìn kan lè fight ìjọba tíjọba wọn bá ya arìnrìn ẹni wọn àwọn kan fight ìjọba àwọn kan àwọn opposition ní wọn dá wà láàlẹ́ opposition wo ní dá wà láàlẹ́ bọ́ opposition bá ń dá wà láàlẹ́ ṣé bàtà ìyá rẹ̀ orí àwọn aráàlú kó ti ṣe kíni kó ti ń ró bẹ́ẹ̀ bá yẹ pé ìjọba aláàbò lè bá ń ṣe lóòótọ́ kó ló bẹ́ẹ̀ fáìtì ẹ lọ mú opposition wá gan tó ń dá ìlànà ta ní dá ìlànà bákàbàkà àwọn ẹ̀mọ́ sọmọ́ ẹ go straight lọ síbi dọ́là a fẹ́ gbọ́ láàrin ọ̀sẹ̀ kan wípé dọ́là wa ti wálẹ̀ àbá dọ́là sí mọ́ ẹ lọ join àjọ tó yẹ kẹ́ ẹ join ẹ correct tó yẹ kẹ́ ẹ correct àwọn tó yẹ kẹ́ ẹ dí pẹ̀lú wọn ẹ dí pẹ̀lú wọn àwọn tó bá kó dọ́là pamọ́ ẹ mú wọn. Number 2 ẹ lọ wá nǹkan sọ owó epo kọlọlẹ̀ gbogbo ọ̀nà kọlọlẹ̀ torí ọ̀nàlẹ̀ gbogbo owó tẹ̀ríkẹ́ ìmọ̀ nẹ́lẹ̀ lórí sẹ́yìn fún àtẹ̀ fún sálárì 50,000 80,000 100 150 epo ó ti gba sálárì lọ́wọ́ wọn padà sálárì wò pé ìwọ̀n mọ́ ẹ lọ wá nǹkan sọ́rọ̀ epo ìkẹta ẹ fight corruption bí kàmí ẹ kọ́ bẹ̀rẹ̀ látàṣọ rọ́ọ̀kì láàrin mínísítà ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti ní nẹ́lá sẹ́nẹ̀tì àti rẹ́ẹ̀pù ẹ lọ sórí àwọn gọ́vnà ẹ lọ gbogbo ọ̀dọ́ kọmíṣánná ẹ wo àwọn òṣìṣẹ́ ìjọba ẹ wọ gbogbo ọ́fíìsì lọ nàìjíríà da kíákíá ni ẹ bá lẹ̀ lè ṣèyún wọn ẹ má wà bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ àkókò kóró báyìí mẹ́ gbogbo rọ́pẹ́lẹ̀ káàkiri fáwọn èèyàn pàrọ̀ kò sí kàkàtà rí èmi ò tiẹ̀ rírí mo máa ń gbọ́ ni bọ́ọ̀lù mo tó máa ń rí inú ìwọ̀n pé ìjọba wọn á sọ pé pàrẹ́tì ó ti dé ó dé láàmú gbọ́ ibo ló dé àmọ́ wọ́n bó ń dé bí ìsìn ń padà bí Jésù ní àmọ́ ọ̀rọ̀ yìí ó ti sú aráàlú wọ́n sì tún nílẹ̀ Yorùbá wọ́n sì tún ṣe díẹ̀ lọ́wọ́ ni o tí wọ́n bá bẹ̀rẹ̀ òní lójútùú mọ́ o the reality tẹ́ ní èdè ni pé tẹ́rọ owó oṣù tí ń jẹ tẹ́ ń gbà ẹ lọ stop ẹ̀ náà tí gbogbo kóòtù kìíní yóò fi ṣẹ́tù ẹ jẹ́ káàrọ̀ ọjọ́ máa ní àpapọ̀ gbogbo àwọn àlàwáǹsì wọn káàkiri tẹ́ ń gbà káàkiri ẹ stop ẹ̀ náà sówó táwa tẹ́ ń darí táàrí náà lẹ́yìn wá tí wọ́n ń rè sàrà ẹgbẹ́ wọn pé mọ́tò olórí ìbúlẹ̀ rà mọ́tò tí wọ́n fi gbé yín sin kéèpé àwọn èèyàn bá jalè yín lórí ìjọba pé tí wọ́n sẹ́ nìyẹn àwọn ìṣépè àwọn òṣèpè fún àbá ayínsàdúrà ní pípọ́ lọ́dún ẹgbọ́rọ̀ o kẹ́ẹ̀dẹ̀ gbígbésẹ̀ tó yẹ kẹ́ẹ̀gbé bẹ́ẹ̀ fáìtì corruption pa yín dànù ẹ fáìtì ẹ̀kẹ́ kí ilẹ̀ ìparí ọ̀rọ̀ mi ẹ̀yà aráàlú ètò ajẹ́ tọwọ́ tẹ̀yìn náà àwọn ọjà irú tí mo ṣàpèjúwe rẹ̀ tẹ́ ń fo olè jíjà àìlámọ̀ náà ẹ̀ tí wá àwọn tí ọ̀jà lè ti ń jalè báyìí ẹ má jalè ẹ má ní àwọn èèyàn lára ẹ má dá àwọn èèyàn lọ́nà ẹ má ṣẹbọ sọ́lọ́run ẹ má gbàgbé Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run ẹ bẹ Ọlọ́run ni ẹ wá fi ẹ̀rọ wẹ̀lẹ̀ ẹ má bà nǹkan ìjọba jẹ́ torí nǹkan yín náà ni ẹ má jóbi kankan ná ẹ má pààyàn kankan ṣùgbọ́n ẹ fi ẹ̀hónú hàn lọ́nà àlàáfíà ẹ jẹ́ wọn ọmọ tí ń ṣe yín bẹ́ẹ̀ ẹ fẹ́ kọ̀ ní tí ń ṣe yín gangan ti ń pariwo pé òun ṣe yín lóòótọ́ ẹ̀yin náà wá sọ̀rọ̀ lọ́nà tútù ọ̀nà tó bá láka ìmú ìjọba wa ayé là ń sọ yìí ó kú ti sàárè mọ́jọ́ tẹ́lẹ̀ ọbọ́lọ́run Ọlọ́run obìnrin o ara gbogbo ẹni tára ní pátá orí yín ni ẹ̀san rẹ̀ ni ó ti dáhùn láyé àti lọ́jọ́ àlùkí àwọn tọ́lọ́mọ bá ń bí yín gbogbo ẹ̀yin yòókù náà tẹ́ ń contribute lẹ́yìn olówó kéékèèké tẹ́ ń fowó tẹ́ ń jẹ ìjẹkújẹ ẹ wò sọ̀rọ̀ pé àjọ nira wa láàrin ìjẹkújẹ tẹ́ ẹ jẹun orí ìnira lẹ́yìn náà nà lé lórí ẹ sọ ọjà tọ̀dọ̀ yín di ọ̀wọ́n ẹ̀yin náà ó sì ra nǹkan míì náà nìkíni ní ọ̀wọ́n tí gbogbo wa pátápátá tá a bá lọ stọ́ọ̀pù irọ́ tá a fi ń kún nǹkan tá a fi ń kún ọjà tá a fi ń kún gbogbo nǹkan tá a ń ṣe
káàárọ̀ lọ stop corruption wa òṣìṣẹ́ ìjọba ní gbogbo ọ́fíìsì àyẹ̀tẹ̀ tí òṣìṣẹ́ ìjọba náà àtẹ̀yìn politician ẹ̀tẹ̀ ń bẹ gọ́ọ̀mẹ̀ntì inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Al-Qur'an sọ pé ọlọ́run lè change àdánwò tí ń ṣẹlẹ̀ sí ẹgbẹ̀tẹ̀ ìjọba bá kọ́ change tí ń bẹ lọ́dọ̀ yín tó ń kọ́ ṣe àdánwò yìí. Barakallahu lana jami'an wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.